nǹkan tó ṣẹlẹ̀ gangan. According to bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ jó kò rí ní ìṣẹ̀lẹ̀ lójú nǹkan so ìyáálé ẹ̀ nà pa ó nà tó kú pẹ̀lú oyún nínú ilé so nísìnyí ó ti sá lọ. ta ni ẹni tó náyàn pa. ààrí nísìnyí so òkú yẹn wà nínú ilé nísìnyí. èèyàn tó náyàn pa báwo ni ẹni ṣe jẹ́ sí ẹni tó náà pa. ìyáálé ẹ̀ ni their code wives. code wives. Yes so ó dẹ̀ ní láti nà pa pẹ̀lú ọkọ ẹ̀. Pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n jọ nà pa mọ́nú ilé pẹ̀lú ọkọ ẹ̀. So òkú yẹn nísìnyí wà nínú ilé láti àná wọ́n ti lẹ̀kùn mọ́ òkú yẹn ní láti já ilẹ̀kùn rí òkú yẹn láti àná ti tọ́ sí parí yẹn. Iṣẹ́ ló ti lẹ̀kùn mọ́ wọn jẹ́ ká lóòkù kẹ́bà bẹ̀ lọ́wọ́ Nàìjíríà wọ́n bá fẹ́ fi òkú ẹ̀ ṣe. Àwọn òní kan máa sí o ṣùgbọ́n kọ́mọ Nàìjíríà bá bèrè lọ́wọ́ nǹkan tó fẹ́ fi òkú ẹ̀ ṣe. Ọkọ nà ìyàwó nà. Ọjọ́ ń lu papọ̀. Ṣé lọ́nà pa? Wọ́n ti ṣe la jálẹ̀ sí. Ìkìtà fi jálẹ̀ fún kátó wọlé. Iṣẹ́ ló ti lẹ̀kùn yẹn láti alẹ́ àná. Ìkìtà fi jálẹ̀ fún kátó wọlé. Wọ́n ti lẹ̀kùn yẹn láti alẹ́ àná. Kẹ́nyìn máa kọ́ tí tòkú yẹn fi wú. Ó wà nílé nísìnyí pẹ̀lú oyún nínú o. Ẹ kú dédé àkókò ìbòmójú tó láǹfààní àti wò wá. Ìlú Ìṣàrà láwàá yìí. Ní Ìṣàrà Rẹ́mọ láwàá yìí. Ọkọ àti ìyàwó. Wọ́n dáwọ́ pọ̀, wọ́n nà yà wọ́n. Bóyá ó mú fóònù, ó wá ṣe báyìí. Máa fọ́ fún àwọn ọmọdé mi o. Bóyá ó tẹ̀lé sí máa bẹ̀ kí ló ṣe yìí. Mo ti gbọ́ ẹ̀yàn méjì sáré ṣe kí ní ẹ̀bà ẹ̀sìn wọn tí wọ́n wá sọ fún bẹ́ẹ̀. Ẹgbẹ́ kan ní tó bẹ̀ bóyá ó mú fóònù. Ẹ kú dédé àkókò ìbòmójú tó láǹfààní àti wò wá. Ìlú Ìṣàrà láwàá yìí ní ìpínlẹ̀ Ògùn. Kí gangan ló ṣẹlẹ̀ láàárọ̀ yìí lágbá ìpè láti iléeṣẹ́ Signal FM Radio tó pè wá pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ó láwà pẹ̀lú wọn yìí màmá wa ẹ bá wa dárúkọ yín fáwọn àlè àti bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ àti báwo ni olóògbé yìí ṣe jẹ́ sí yín. Orúkọ mi ni Omidaniola ọmọ lílù ọmọ bíbí ìlú Ìṣàrà Rẹ́mọ so ó wà pé ẹni tó dolóògbé yìí cousin mi ni but bí ẹgbẹ́ kan náà jọ ni wá so ìgbà tó di alẹ́ àná ni sísítà mi pè mí pé nǹkan bíi 10 lánàá ní alẹ́ ni sísítà mi pè mí pé Mọ̀dínà kú I was like Mọ̀dínà o mo sì rí post ẹ̀ ní ọ̀sán yìí a sì jọ sọ̀rọ̀ good wọ́n bèèrè lọ́wọ́ sísítà mi yẹn pé kí nìkan tó ṣẹlẹ̀ wọ́n ní òun àti ìyàwó ẹ̀ so ìgbà tí mo dẹ̀ máa débí ní àárọ̀ yìí òun àti ìyálé ẹ̀ wọ́n jọ ń gbé nínú ilé ni so wọ́n ní incident yẹn ti ń ṣẹlẹ̀ ó ti ń pẹ́ tó ti ṣe ó máa ń ṣẹlẹ̀ ọ̀fun àná fún kọ́ máa nu ara wọn débi tó jẹ́ pé ọkọ ẹ̀ náà máa fún wọn ní full support ní ọkọ ẹni tó na olóògbé yìí o ọkọ ẹ̀ náà máa fún wọn full support wọ́n máa jọ máa nà títí di àárọ̀ àná yẹn wọ́n dẹ̀ nu ẹni yẹn to the extent tó ní inner bleeding so wọn ò make attempt àti gbé lọ sí hospital wọn ò ṣe kọ́kọ́ fún tí tó fi give up nírọ̀lẹ́ àná so according to bó ṣe ṣàlàyé fún mi ní January ó sọ fún mi pé òun lóyún wọ́n sọ pé oyún pé tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan o àsọ̀kalẹ̀ ayọ̀ ìyẹn àti January ìgbà tó wà rági ṣọ́ọ̀bù ẹ̀ lọ́wọ́ mi so ìgbà tí mo dẹ̀ máa dé láàárọ̀ yìí wọ́n rò pé ṣé wọ́n gbé ẹni lọ sọ́fíìtà iṣẹ́ lọ́ọ̀ bó pa láti alẹ́ àná tó ti kú yẹn wọ́n dẹ̀ bó pa títí di lọ́wọ́lọ́wọ́ ta fi sọ̀rọ̀ yìí so our first àti já inú ilé ibi tó gbé sí láti wo pé ṣe fẹ́ bu ọmọ yìí mọ́ bíbà yìí ni wípé mi ò ní kọ́ máa sì Mọ̀dínà o torí mi ò ní kan tí mo fẹ́ fòkú ẹ̀ ṣé ó ti kú already o ṣùgbọ́n kọ́mọ Nàìjíríà bá wa dá sí kan tó ń ṣẹlẹ̀ yìí ibi tó bá ti ń ṣorú ẹ̀ kọjá kájọ́ bí ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ fi ọwọ́ ọlá gbá wa lójú àti ìkẹ́mbí ọlá tó wà lára wọn ẹni tó pa olóde kò ṣe pé ìṣẹ̀ ń ṣe o àti àná tí sídẹ̀tì yẹn ti ṣẹlẹ̀ nísìnyí ó ti sá lọ àárín mọ́ ọkọ ti sá lọ ìyàwó ti sá lọ níṣẹ́ ló bu ọkọ mọ́nulé níbẹ̀ nísìnyí kọ́mọ Nàìjíríà gbà wá ìlú Ìṣàrà la wà ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ọkọ̀ jọ nítorí Ọlọ́run. ẹ ṣeun kókó lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fún ọmọ rẹ. Omidaniola. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ kó àtẹwọ́ ẹ ṣeun gbogbo ẹni tí ẹ láǹfààní àti wò wá ẹ bá wa pín káàkiri kí gbogbo àwọn tí ó jẹ́ tẹnu wọn tọrọ ní ìlú tá a wà yìí àti Nàìjíríà lápapọ̀ ìlú Ìṣàrà la wà yìí ní agbègbè Ọlámọ́mì ní Ogun State ibẹ̀ la wà yìí tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bó bá ṣe ń lọ àmọ́ fi tẹ̀lé ìkànnì Signal FM ìgbìmọ̀ láǹfààní àti ẹ ṣeun lọ́wọ́.